so ó yẹ kí èrò gbogbo èèyàn mọ̀ túmọ̀ ẹ̀sìn mùsùlùmí pé gbogbo ayé ló ti gbọ́ ètí àṣẹ ń tó ẹni tí ó bá wọná kan wọná iye fún wọn fi ń kówó jẹ ni bí ọba kan bá wà nílẹ̀ Yorùbá yìí tí ń sọ pé kò sí òòṣà kò sí kankan ẹ sọ fún ọ pé ayé ń ṣe é ó tún lè tẹ̀síwájú apá àbúrò ìdàrú gan ni torí pé bí èèyàn ọba ìjọba ilẹ̀ Yorùbá Ifá ni ìpẹ̀bí tá à ń lọ yẹn àwọn awo ní wà ń bẹ̀ mùsùlùmí sí ń bẹ̀ o kírísítẹ̀nì kan sí ń bẹ̀ àwọn ẹ̀sìn àbáláyé ní wà ń bẹ̀ gbogbo ọba tí wọ́n sọ wípé kò sí ẹ̀sìn kò sí nǹkan kan yẹn olè ni wọ́n ọlọ́ṣà ni wọ́n fẹ́ máa tàwọn ará Sáúdì jẹ èmi Olúọ̀fin Igbó ayẹyẹ bí eégún Ọba Jùmọ̀kẹ́ èmi ò sí nínú ọba tí ń dọwọ́ rú gbogbo ẹ̀sìn làwọn aṣẹ́lẹ̀ Igbó ilé Igbó sì tùbà ó tùṣẹ́ wọ́n ń sọdún eégún fún wọn mo ń sọdún Ifá fún wọn mo ń sọdún Òrò fún wọn mo tún kódà mo tún nígi tí wọ́n ń pè ní Àjàráwù igi ọrẹ ilé Igbó nìkan lọ́wọ́ àwọn gbọ́lẹ̀ Yorùbá o èmi ní ọba Habib Agbájé Adétóyèsé Olú of Ilé Igbó Kingdom Arúwọ̀ Òjòyè II ó ti pẹ́ tí a ti ń ṣe àwọn nǹkan báyìí lórí náà ti ń lọ bí Olókùúta ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà lórí ọlá nígbà òsì débẹ̀ tí ń ṣerú nǹkan báyìí mọ́tọ́dún yìí tún lágbára ó tó ké sí bí ó ṣe ń gbìyànjú láti máa ṣe fún àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni Ọlọ́run ràn lọ́wọ́ láti máa tóbi sí tí ọdún yìí ó tún peléke àwọn ọba pọ̀ tí ń wá àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀kùn ìlú ló wà níbẹ̀ so ó dùn gan inú everybody sì dùn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní tó ṣe lónìí ni wípé kí àwọn aláàfáà tàbí Christian kan ó má gbé ẹ̀sìn lérí ọ̀dọ̀ tàwa láàrin o ẹni tí wọ́n bá wọná kó jẹ́ wọná kò sí kíní ẹ̀kan tó ti yé yín àwa lórí níta àjò èrè lórí àti oníṣọ́ọ̀ṣì o àti oní mùsùlùmí o àti àwọn babaláwo àti àwọn aláṣà o àwa lólórí wọn so kò sí ìtòsí wá láì ṣe lọ́dọọdún so bí ẹnìkan bá ń ṣe wàásù kí wọ́n tó bí wa kí wọ́n tó bí ìyá tó bí wa àti bàbá wa ní ẹ̀sìn ti wà so ó yẹ kí èrò gbogbo èèyàn mọ̀ túmọ̀ ẹ̀sìn mùsùlùmí pé gbogbo ayé ló ti gbọ́ ètí àṣẹ ń tó ẹni tí ó bá wọná kan wọná iye fún wọn fi ń kówó jẹ ni bí ọba kan bá wà nílẹ̀ Yorùbá yìí tí ń sọ pé kò sí òòṣà kò sí kankan ẹ sọ fún ọ pé ayé ń ṣe é ó tún lè tẹ̀síwájú apá àbúrò ìdàrú gan ni torí pé bí èèyàn ọba ìjọba ilẹ̀ Yorùbá Ifá ni ìpẹ̀bí tá à ń lọ yẹn àwọn awo ní wà ń bẹ̀ mùsùlùmí sí ń bẹ̀ o kírísítẹ̀nì kan sí ń bẹ̀ àwọn ẹ̀sìn àbáláyé ní wà ń bẹ̀ gbogbo ọba tí wọ́n sọ wípé kò sí ẹ̀sìn kò sí nǹkan kan yẹn olè ni wọ́n ọlọ́ṣà ni wọ́n fẹ́ máa tàwọn ará Sáúdì jẹ láti máa lọ gba owó mọ́sálásí àti owó pé àwọn fẹ́ máa tún ẹ̀sìn ṣe ni wọ́n èyí sẹ́ irọ́ ní ń pa o kò rí bẹ́ẹ̀ oúnjẹkújẹ ni wọ́n ètí mo rí mú nínú tí Olókùúta sọ tó dẹ̀ dùn mọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ abẹ́ni lónìí ni pé kó ń kálukú ọ gbájúmọ́ Ọlọ́run tá à ń ṣe dandan ni kí dandan ni kọ́ bọ́ lọ mọ́sáàsì tàbí kọ́ lọ ṣọ́ọ̀ṣì tàbí kọ́ lọ ilé aláwo gbogbo àwọn tá à ń sọ yìí nígbà àlùdélẹ̀ tán láti kí wọ́n tó bí Jésù lọ́ba ti wà kí wọ́n tó bí ànábì yẹn kan ní ọba ti wà o tó ti ọba ti wà ti pé àwa ni olórí oṣó olórí àjẹ́ olórí emèrè ṣé gbogbo nǹkan làwa ń ṣe o à á ṣe ti ṣọ́ọ̀ṣì à á ṣe ti mùsùlùmí à á ṣe tàwọn ìbáláyé èyí wọn bá tó bá fẹ́ ṣe tí Ọlọ́run fètò sí tí ọmọ sí ni èmi Olúọ̀fin Igbó ayẹyẹ bí eégún Ọba Jùmọ̀kẹ́ èmi ò sí nínú ọba tí ń dọwọ́ rú gbogbo ẹ̀sìn làwọn aṣẹ́lẹ̀ Igbó ilé Igbó sì tùbà ó tùṣẹ́ wọ́n ń sọdún eégún fún wọn mo ń sọdún Ifá fún wọn mo ń sọdún Òrò fún wọn mo tún kódà mo tún nígi tí wọ́n ń pè ní Àjàráwù igi ọrẹ ilé Igbó nìkan lọ́wọ́ àwọn gbọ́lẹ̀ Yorùbá o a tó ń bọ́ bẹ́ẹ̀ la sì ń lọ mọ́sálásí a sì ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀sìn làwọn aṣẹ́lẹ̀ Igbó àwọn òru wà lákàkà o a sì fẹ́ kọ́ bá kankan máa sọ̀rọ̀ pé kòtòkòtò kọ́ má dàrú tàwa rú olú tàwa ti gbódà ọ̀dọ̀ ti ṣẹ́ o bàbá wa tọ́jú lórí gbogbo wa ní ọ̀dọ̀ wa láàrin Ọọ̀ni of Ifẹ̀ bóun náà ti ṣe ń fẹ̀ nù o gbogbo tuntun ló ń ṣe o ọba tó bá ti sọ pé kò sí nǹkan kan orí ẹ̀ dàrú ni o àwọn ọ̀gbọ́n tí ẹ o gbogbo ẹ̀sìn làwa ṣe o bó ṣe rí nìyẹn ìwúrò èmi sí gbogbo àwọn tó wá síbi Ramadan Kareem àbí kí n ta ṣe ń bí lẹ́nu ni wípé bí wọ́n ṣe wá láti ilé wọn láyọ̀ àti àlàáfíà kí Ọlọ́run kó bá kó sọ wọn kí wọ́n padà sílé wọn láyọ̀ àti àlàáfíà bí ọkọ̀ wọn bá lọ sí òkun tọkọ̀ wọn bá lọ sọ́sà Ọlọ́run jẹ́kọ̀ wọn dànù o láyọ̀ tí wọ́n fi lé wọn sínú àwọn balẹ̀ wọn o àtẹ̀sí mùsùlùmí o àtẹ̀sí kìrìsìtẹ́nì o àtẹ̀sí àbáláyé o Ọlọ́run bá kan ṣoṣo ni gbogbo wa ń pè
ìmọ̀ràn fún mi ni pé kárántí ọjọ́ o tí Elédùmarè fẹ́ fún wọn jọba o. Ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àti fún wọn jọba wọn ò pe àfáà síbẹ̀, wọn ò pe pásítọ̀ síbẹ̀ o. Àwọn afọbajẹ pẹ̀lú àṣà àti ìṣẹ̀báyé ìlú wọn òun náà fi ọ̀pọ̀lọpọ̀ ọba jọba. Lẹ́yìn tá a jọba tán tẹ́yẹ fínísì tán náà ṣe di pé ẹ lọ mọ́sálásí tó lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀, ẹ lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀. Lẹ́yìn tẹ́ ẹ bá ṣe gbogbo ètò tán pé ìjọba tán tẹ́yẹ ìjọba tán lẹ́gbọ́n yóò ṣe lọ kí jímọ̀, fẹ́ẹ́ pásítọ̀ àṣẹ lọ sí ṣọ́ọ̀ṣì. Wọn fi mùsùlùmí àbẹ́sì kìsẹ́nì fi bẹ̀rẹ̀ ilẹ̀. Orúkọ mi ni His Royal Majesty Ọba Kamarudeen Adébóyè Sanni Agúnlẹ́yinjú ẹlẹ́ẹ̀kẹfà Olówu tìlú Òwu Ọba Lóyàn nípínlẹ̀ Kwara State. Eléyìí kọ́ làkọ́kọ́ tá a ti ṣe ń bì. Inú mi dùn láti wà ń bì because agbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu àwọn àfáà. A dẹ̀ rí nǹkan dáadáa tí Olówu Kúta ṣe. Ọlọ́run bá ní àsìkò oṣù tá a wà oṣù ẹ̀rọ máa múnú àwọn èèyàn mi. Olówu Kúta múnú ọmọdé dùn, ó múnú àgbàlagbà dùn, ó múnú ọkùnrin dùn, ó múnú obìnrin dùn. Wọ́n á oúnjẹ, wọ́n á owó fáwọn èèyàn nígbà tó kù lọlé. Alàkàtà Ọlọ́run bá fẹ́ kí ẹ máa ṣe ní oṣù Ramadani òun ni kábíyèsí Olówu Kúta ṣe. Àwọn náà rí pé nǹkan dáadáa ní láti kó ní ààfin wa láti wá síbí láti wá bá wọn jókòó. Tó fà á ni pé Olówu ni Olówu Kúta, Olówu lèmi náà. Mọ̀lẹ́bí ni wá, ọ̀rẹ́ ni wá, ẹ̀gbọ́n àtàbúrò ni wá. So àjọṣe wa láti rí bẹ́ẹ̀. Bọ́ ṣé mi ṣe ń wá bí làwọn náà wá sọ́dọ̀ mi ní bá ní ṣíṣe. So gbogbo òwú káàkiri bẹ́ẹ̀ la ṣe kóra pọ̀gẹ́ bí ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà. So ìdí nìyẹn tẹ́ fi máa rí mi ní gbogbo ìgbà. Wọ́n máa ń ṣe nǹkan kan, ẹ máa rí mi níbí. Mo wá ń wá ọ̀rẹ́, mo wá ń wá ẹbí, bó ṣe jẹ́ nìyẹn. Èyí tí mo dì mú bẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ gbòógì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọba tó bá gbọ́ wọn á rí ọgbọ́n kọ́ ń bẹ̀. Èyí tó ń ṣọba gan á rí ọgbọ́n kọ́ ń bẹ̀. Wọ́n jẹ́ kó yé wa àtẹ̀sìn mùsùlùmí o, àtẹ̀sìn kìrìsìtẹ́nì o, àtẹ̀sìn àbáláyé o, Ọlọ́run ọba kan ṣoṣo ni gbogbo wa ń pè. Wọ́n dẹ̀ pé àfáà tó ń sọ pé tó bá ṣe tọ̀ ń wá awọ náà, pásítọ̀ tó ń bá ṣe tọ̀ ń wá awọ náà, ṣé ta ló lọ bẹ̀rí tó dé bẹ̀rí tó wá tó padà sáyé tó ní kàtà báyìí náà ń ṣe ń bẹ̀. Kò sí náà. Ọlọ́run tó wàásù sòsòsò ló jẹ́ kó yẹ kó lè tó wàásù tó dá sílẹ̀ Yorùbá ń bì. Orí Saudi lẹ̀ kò dá wa Yorùbá síbẹ̀. Orí Jerusalem lẹ̀ kò dá wa sí. Definitely kí náà ń ṣe ń bì tó jẹ́ ṣe àbáláyé yìí. Òun ló yẹ ká mílíọ̀kù dúdú àfọdúdú náà. Àdè disturb ẹni tí oní mùsùlùmí náà máa disturb ẹni tó lè ṣẹ̀ṣẹ̀ náà. Wọ́n kọ́ àgbẹ̀ńgbà kó máa ṣe tiẹ̀. Ògbà kó abọ́lọ̀ ní láyé ẹ̀. So kókó tẹ́yẹ Olówu Kúta sọ lé ní ó jẹ́ ọ̀rọ̀ gbòógì tó jẹ́ pé ẹgbọ̀rọ̀ ronú sí gbogbo tún lọ lé kó tún lọ yiri ẹ̀ wò. Ìmọ̀ràn fún mi ni pé kárántí ọjọ́ o tí Elédùmarè fẹ́ fún wọn jọba o. Ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àti fún wọn jọba wọn ò pe àfáà síbẹ̀, wọn ò pe pásítọ̀ síbẹ̀ o. Àwọn afọbajẹ pẹ̀lú àṣà àti ìṣẹ̀báyé ìlú wọn òun náà fi ọ̀pọ̀lọpọ̀ ọba jọba. Lẹ́yìn tá a jọba tán tẹ́yẹ fínísì tán náà ṣe di pé ẹ lọ mọ́sálásí tó lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀, ẹ lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀. Lẹ́yìn tẹ́ ẹ bá ṣe gbogbo ètò tán pé ìjọba tán tẹ́yẹ ìjọba tán lẹ́gbọ́n yóò ṣe lọ kí jímọ̀, fẹ́ẹ́ pásítọ̀ àṣẹ lọ sí ṣọ́ọ̀ṣì. Wọn fi mùsùlùmí àbẹ́sì kìsẹ́nì fi bẹ̀rẹ̀ ilẹ̀ àti ìjọba ìṣẹ̀ǹbáyé la fi jọba o. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn tẹ́jọba tó ní kìsẹ́nì nẹ́tọ̀ lọ yílẹ̀ ní ṣọ́ọ̀ṣì àbí wọn mùsùlùmí tó ní mùsùlùmí tó lọ ń yílẹ̀ àdíkẹ́ mọ́ kírun àdíkẹ́ mọ́ lọ́jọ́ sí o bẹ́ẹ̀ kó má gbé ẹ̀sìn lárúbáwá àbẹ́sí àwọn Júù kó má gbé borí ẹ̀sìn èyí tó lọ́wọ́ bá ṣe fún wa nílẹ̀ Yorùbá. Ìmọ̀ràn tèmi fún wọn nìyẹn o. Kán dúró tí tó lọ́wọ́ bá ṣe fún wa nílẹ̀ Yorùbá òun náà nìṣẹ́ ṣe. Ẹ ṣé gan bàbá wa lákòótán ẹ bá wa fi dá àwọn ọmọ Yorùbá lójú pé ẹ̀yin wà nínú àwọn ọba tó dúró ti àṣà àti ṣe wa. Wọ́n á ti máa gbọ́ nọ̀rọ̀ mi ìgbé ọba tó dúró ti àṣà àti ṣe òun ni mí kò dẹ̀ tún ìdẹ̀dì sọ́bù ẹ̀sìn tí mo ń ṣe kò ní máa ṣẹ̀sìn. So kí wọ́n la wá ń sọ so mo rọ àwọn náà káwọn náà dúró ti nǹkan tọ́jọba lé lórí ká má fi ìpìlẹ̀ wọn lẹ̀ ká lọ gbé nǹkan mi o Ọlọ́run á ràn wá lọ́wọ́. Torí pé mo jẹ́ aláàjì ìsì tí mo sì kẹyìn mọ́nu tí wọ́n á pé kìrìsìtẹ́nì tọ́jú ọmọ bàbá mi tàbí oníṣẹ̀ṣe pé mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ gbọ́ rárá o a gbọ́dọ̀ jọ máa ṣàjọṣepọ̀ ni. Ẹ bá sì wo sátífíkẹ́tì tíjọba fún wa
sátífíkẹ́ẹ̀tì tá a jẹ oyè lórí ni pé àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá òun oníkálùkù wa jẹ ọba lé lórí. A rọ gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí wọ́n jọ kí wọ́n jẹ́ ká máa gbégbèsè ayé àlàáfíà. Àwọn oníṣẹ̀ṣe èèyàn dáadáa ni wọ́n. Ọmọ ẹni ọba Dr. Alamu Moshood Ọ̀párónkẹ́ Onísàárà àti ilẹ̀ Ìfèsù ní ìjọba ìbílẹ̀ Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìṣe àti bí bàbá olówú ṣe máa ń ṣe lẹ́sìn ṣe máa ń sọ nípa àṣà àti ìṣe, ohun tí wọ́n máa ń sọ náà ni wípé gbogbo ọba ọjọba lórí àṣà Yorùbá ni. Tẹ́ ẹ bá sì wo sátífíkẹ́ẹ̀tì tíjọba fún wa, sátífíkẹ́ẹ̀tì tá a jẹ oyè lórí ni pé àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá òun oníkálùkù wa jẹ ọba lé lórí. So fún díẹ̀ yìí gbogbo tí bàbá Olówúta sọ, a gbọ́dọ̀ pé ẹ̀sìn tí orúkọ wa ń jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà láwà gbé lérí, á gbàgbé ẹlẹ́sìn méjì yòókù. Ẹlẹ́sìn ìbílẹ̀ ara wa nínú àwọn ọmọ bàbá nínú àwọn ọmọ ìyá wa náà ni wọ́n. So ìṣẹ̀ṣe dẹ̀ ti wá láti láéláé náà ni, so a gbọ́dọ̀ gbàgbé wọn. Àwọn náà ni mo tọ́ka sí pé a lè yọ̀kọ́rí pọ̀ sí torí pé mo jẹ́ aláàjì ìsìn tí mo sì kẹyìn mọ́nu tí wọ́n á pé kìrìsìtẹ́nì fẹjọ́ mọ́ bàbá mi tàbí oníṣẹ̀ṣe pé mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ gbọ́ rárá o, a gbọ́dọ̀ jọ máa ṣàjọṣepọ̀ ni. Bàbá Olówúta wọ́n jẹ́ èèyàn tí ẹ̀mí wọn fúyẹ́ púpọ̀, wọn kì í ránró, oríkì wọn kàn jẹ́ òwú ìránró ni, but àwọn ránró ẹ̀mí wọn fúyẹ́ púpọ̀, so wọ́n sì kó yàn mọ́ra. Gbogbo nǹkan tí Ọlọ́run jogún fún wọn rẹ̀ náà lẹ́rìí pé tí wọ́n ń ṣe fún àwọn ọba mélòó lèèyàn lọ ọ̀dọ̀ yẹn tí ó jẹ́ pé lọ́ọ̀rẹ́ máa sọ pé owó epo mọ́tò máa gba ẹ̀bùn lọ, ẹ̀mí wọn fúyẹ́, gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn àná máa ń tì síta. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́nkọ́ jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. Gbogbo ẹni tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bí èèyàn méjì mẹ́ta náà ló ti wá. Àwọn tó jẹ́ Saudi tí wọ́n mú tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ní ẹ̀sìn tá a ti ń lọ tó gbàsàwò tá a lọ rájì, àwọn gbó lórí ìjọba ìpìlẹ̀ lọ́dọ̀ tiwọn náà, a náà ní culture náà, wọ́n ń ṣe culture kínní tiwọn náà bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé wọn ò parẹ́. So fún ìdí èyí a rọ gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí wọ́n jọ kí wọ́n jẹ́ ká máa gbégbèsè ayé àlàáfíà. Àwọn oníṣẹ̀ṣe èèyàn dáadáa ni wọ́n torí pé àwọn tí wọ́n gbé dání tí wọ́n bá fi búra àṣẹ lójú ẹsẹ̀ o bí ẹ bá fi Kùránì búra lénìí 100 ọdún lónìí ó lè má ti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ náà ni Bíbélì, èèyàn fún búra lọ́jọ́ tó ní ẹ̀sìn ṣiṣẹ́ lé àbó Ògún kíákíá láàrin ọjọ́ méje àṣìṣe. So ẹ jẹ́ ká kóra wa mọ́ra kí a jọ máa ṣe ọmọ bàbá kan náà jọ ní wa, ọmọ ìyá kan náà jọ ní wa, ó lè dè fi lè dùn. Olúwa ẹ rí i pé ó da èdè wa rú, wáyé tá a mọ̀ ṣe èdè kan náà, ó da àwọ̀ wa rú, fún wa pupa wà. So fún díẹ̀ yìí Ọlọ́run dẹ̀ ṣàpèjúwe pé ìka wa ò tóra wọn, so pé a jọ máa bára wa gbé ní pẹ̀lú ìrọ̀rùn ló dáa jù. Ìgbàládùúrà yìí pé àti onílé àti àlejò wa tí a jẹ́ ọba tí a wá síbi lénìí, ẹ̀mí gbígbà àlàáfíà tó péye náà ni yóò fi fún oníkálùkù. Àdélébáre àrìnàkóre ìjàmbá ò ní ṣẹlẹ̀, àwọn tó nílé ayé yóò ṣe ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn, ìlú tó ń kálùkù wa jẹ wá lé lórí ànísàárẹ̀ ń bẹ̀ wọ́n máa gbọ́ tiwa.